látàrí ọ̀rọ̀ ìtúná láàrin àwọn òṣèrébìnrin ilé wa méjì ìyẹn Lizzy Anjorin àti Iyabo Ojo tí kò jọ wípé àwọn méjèèjì fẹ́ kó gun omi báyìí o. lẹ́ka yìí pé gbogbo ìgbà ni Lizzy Anjorin ń gbé Iyabo Ojo àtàwọn ọmọ rẹ̀ ṣépè. ọmọbìnrin kan ti jẹ́ síta wá sọ̀rọ̀ wípé Lizzy sọ pé kóun máa wá fún Iyabo Ojo ní gbogbo ìgbà. ẹ gbọ́ ohun tó sọ. I was arrested by former actress Lizzy Anjorin, a colleague in the industry, torí blogger ni Lizzy náà báyìí, my fellow blogger. She's also a blogger. I was arrested by my fellow blogger, Lizzy Anjorin. Torí pé I went to her mall sometimes ago, that report page mi nígbà yẹn. Unknowingly to me, èmi rò bóyá tí mo bá lọ síbẹ̀ pé ó máa release page mi tí ó tó report fún copyright. So ìgbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn tí mo ṣe débẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní live stream pé ìkan lára àwọn ọmọ tó máa ń bọ̀ ní social media Àbíkẹ́ ó ti wá apologize kíníkan. So I had to play along because I was thinking my page would be released. So ọjọ́ yẹn after the live, during live lọ́jọ́ yẹn ló ti sọ pé àyíṣẹ́ wo ló ń ṣe, mo máa ra machine fún ẹ, mo máa ṣe gbá kan. Actually she promised to buy me industrial machine, but mo sọ yí pé no, manual machine ni mo fẹ́. Èmi mo sọ fún lọ́jọ́ yẹn pé manual machine ni mo fẹ́, pé mo fẹ́ industrial machine. So ìgbà tó wá off camera, ọmọ ẹ̀ Àríkẹ́ PA Àríkẹ́ wá sọ fún mi pé kó gba fóònù lọ́wọ́ mi pé mo máa record gbogbo nǹkan tí mo bá tó bá ń sọ pé spy ni mí. So that day they seized my phone lọ́jọ́ yẹn. Wọ́n kọ́kọ́ check ẹ̀ pé ṣé mi ò máa record everything. So ọjọ́ yẹn she now seized my phone. Off camera she was not like Àbíkẹ́ o wípé òun máa ṣe normal fún mi o, wípé owó tí òun fẹ́ fún mi àti machine yẹn wípé anybody tó bá ti wá fún òun ní social media ni kí n máa bá òun wá fún, wípé wọ́n máa add mi sínú group warriors. Wọ́n á sọ pé mo ti gbọ́ mà, wípé kán ṣàbà mi ṣí page ẹ̀, ó ní kí n má wọlé pé òun máa ṣí page nígbà tí mo bá ti máa dé ilé. So sọ wípé òun máa fún mi ní owó every month. Yóò kó sọ in particular iye tó máa fún mi ní every month. Ó ní òun máa fún mi lówó every month. Àwọn fans ẹ̀ náà pé wọ́n máa ṣe normal fún mi, wípé kí n má wọlé pé ó máa settle mi. Mo dẹ̀ sọ wípé kò sí problem. But ó specify pé especially Iyabo Ojo, wípé kí n máa wá fún Iyabo Ojo, kí n máa add mi sí WhatsApp group pé mo ti gbọ́. But àtọjọ́ tí mo ti délé mi ò ever for once wá fún Iyabo Ojo fún Lizzy rí. So mo wá di ọ̀tẹ̀ ní ìgbà tí Priscilla tó ṣe wedding. bóyá òótọ́ tàbí irọ́ lọmọbìnrin náà sọ, àwọn ò mọ ohun tó pamọ́ sójú ẹ̀dá, kedere ló hàn sọ́lọ́run. ṣé ẹ rò pé Lizzy Anjorin lè ṣe ohun tóbìnrin yẹn sọ pé ó ṣe? kí lẹ̀yin rò?